lónìí ọ̀rọ̀ ń bẹ ń kùn mí àmọ́ mo gbé mi ná torí pàkúté ń bẹ ẹran kan ń bẹ ọwọ́ àlà nígbà tí ọwọ́ àlà oko ọwọ́ àlọ́ ọwọ́ àlà oko àwọn èèyàn ńlá mẹ́ta ọwọ́ àlà wọn yìí nígbà tí ọwọ́ àlà àwọn tó lóko dé eléyìí pé ń mọ ẹran tó wọnú àlà oko mi tọ̀hún náà pé ń mọ ẹran ó tún wọ tiẹ̀ náà ó wọ tèmi náà ìyá ṣe kí lọ́wọ́ nílùú ẹran ò wá ní ẹ̀ẹ́dẹ̀ pàkúté dá wọ́n bá dẹ pàkúté mẹ́ta kalẹ̀ pàkúté mẹ́ta tí wọ́n dẹ yìí eléyìí pé bí tiẹ̀ ò mu tèmi ò mu bí tèmi ò mu tí wọ́n ò mu wọ́n wá dẹ pàkúté yìí kalẹ̀ àwa ń retí kí pàkúté náà ń mú ẹran bọ́bá ti mú ẹran ni a wà á mọ̀ pé èso ìwọ ló tiẹ̀ wá ń di àgbàdo níyì ìgalà ìwọ ló tiẹ̀ wá ń jẹ pákí ní kẹ́tẹ́kẹ́tẹ́ àṣewọ̀ lọ́rẹ́ gbogbo oko tán àwa mọ̀ pé àṣewọ̀ ni yóò wá padà síbi tí wọ́n ti tọ́jú irú wọn pẹ̀lú àṣẹ ọlọ́run tó mo mọ̀ pé gbogbo ẹni tí ń bẹ ń lé ọmọ wò pé kọ̀ wá ní débẹ̀ ni wọn ò ní sọ nǹkan kan ni ẹ dákun àwa mọ́lídìí ànábì láyé ń bẹ ń wájú wa báyìí à ń bẹ nínú oṣù tá a bí ànábì Muhammad àmọ́ pàkúté mẹ́tẹ̀ẹ̀ta yìí èsúwó ni o ìgalà ni o ní jẹ oko náà àgbọ̀nrín ni o ní jẹ ilá náà kò lè bọ́ nínú pàkúté mẹ́tẹ̀ẹ̀ta yìí torí wọ́n fi ẹ̀pẹ̀ bò dáadáa dépò pé kò ní mọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọwọ́ padà tẹ́ntí ń jẹ oko àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí insha allah àfi tó bá já sí pé gbogbo ohun tí àwa jẹ yìí àwa ká ní àfi tó bá já sí pé bẹ́ẹ̀ lórí lọ́wọ́ pàkúté òfin ní tẹ ẹranko tí ń jẹ ààlà àwọn àfa mẹ́tẹ̀ẹ̀ta yìí torí náà ọlọ́run o abẹ́ọ́ gbogbo nta àbálọ́dọ̀ àwọn àfáàwá ọlọ́mọdé àbá wọn ṣe gbogbo ojú ọ̀nà táwọn àfáàwọ̀ òrìn dàpọ̀ ọlọ́mọdé àárín o lọ́nà burúkú àwọn àfáàwọ̀ òrìn náà burúkú kankan ọlọ́mọdé wa náà òrìn dàpọ̀ ọlọ́wọ́n abẹ́ọ́ ni gbogbo sẹ́kísẹ́ tí ò sí lọ́wọ́ àwọn tó kọ́ wa ń kéwú dàpọ̀ ọlọ́mọdé wọn bá lọ́wọ́ àwa náà àtẹ̀yìntẹ̀ ń bá wa sá nílé náà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ṣe fẹ́ yìí náà la ilaha illallah akí gbogbo etí tí máa gbọ́ ètò àsàhábù janna ní gbogbo ibikíbi ààyèkáyè ìlú yòówù tẹ́ ẹ wà oko tí wọ́n ti ń gbọ́ ọlọ́run jọ da abúkálukú o ọkùnrin obìnrin onílé àlejò inú mọ́tò inú mọ́rùwá lérí ọ̀kadà inú táksì inú tùrọ̀tùrọ̀ inú káyín lọ́fíìsì yín níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ àdàkùn ọlọ́run gbogbo ibikálukú wà ọlọ́run jọ da fún yín o adúpẹ́pẹ́ ń fetí ìfẹ́ bá wa gbọ́ ọlọ́run ó sì máa bá wa nífẹ̀ẹ́ yín náà la ilaha illallah ntí ọba yín nújẹ́ lára wa ọlọ́run ò ní jẹ́ ẹ rí ntí ọba wa náà nújẹ́ lára yín ọlọ́run á kí gbogbo ẹ̀yin olólùfẹ́ púpọ̀ ọlọ́run ọba fẹ́ràn yín. ọ̀rọ̀ mọ́lídì ńbẹ̀ la wà yìí oṣù tá a bí òjíṣẹ́ lá Muhammad ní afa adamu ajẹ́tùmọ̀ bí oṣù tá a bí ànábì la wà yìí. inna salata ala nabi wasilatun sallallahu alayhi wa sallam. tasilu al-fuada bi khaliki aqwani. àbá àdàmú ajẹ́tùmọ̀ bí inú oṣù yìí ó yẹ ká kí àwọn èèyàn bàbá wa ìmáàmù àgbà bàbá wa Adasuki Albashir Adasuki Alfilani a kí wọn púpọ̀ ẹ kú oṣù tá a bí ànábì Muhammad bàbá wa ìmáàmù mọ̀lẹ́ yá kí wọn bàbá wa ìmáàmù mọ̀lẹ́ àfàdàdà akíyín ẹ kú oṣù mọ́lídì yìí bàbá wa ìmáàmù Gàmbàrí bàbá alámàánà akíyín ẹ kú oṣù mọ́lídì yìí bàbá wa àjánásì àfàdàdà akíyín ẹ kú oṣù mọ́lídì yìí bàbá wa àfà rọ́bànà akíyín ẹ kú oṣù mọ́lídì yìí gbogbo báńgbọ́lá bàbá wa lọ́la ọba àlùlọ́rin pátá akí gbogbo wọn gbogbo dáúdù gbogbo ọláǹgùwá gbogbo baálẹ̀ gbogbo balógun gbogbo mágàjí gbogbo yín la kí o ẹ kú oṣù tuntun oṣù mọ́lídì tá a tún bọ́nú ẹ̀ yìí a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tọ̀hún sojú wa eléyìí náà tún sojú wa bàbá wa grand card wọ́n bá wa sọ̀rọ̀ tó dùn mọ́ wa nígbà tá a kójọ sí stadium ọlọ́mọṣà bá wa ṣe dáadáa fún yín fún ìdí tí ń ṣe gbogbo àwọn àfáà wa tí wọ́n sọ̀rọ̀ ọlọ́mọṣà jọ dá abúkálukú wọn ọ̀rọ̀ la ilaha illallah àfáà àjẹsùmọ̀ bí. wúlídà ìhùdá. nínú oṣù wọn náà ni. fọlítà iná tùdíyà ibi tẹ́ ẹ fẹ́ kọ́fà ọlọ́wọ́ ọfà ń bọ̀ ń bẹ́ àmọ́ kéèyà. wọ́n fọ́mù zamani tabassumu wa fana'u. wọ́n fọ́mù zamani tabassumu wa fana'u. kí wọ́n tó bí ànábì Muhammad òkùnkùn láyé wà sallallahu alayhi wa sallam. olùdá ìhùdá. bíbí tàbí
àbí ọ̀nà mọ̀ anabi Muhammad ọ̀nà mọ̀. ولد الهدى bíbí tàbí àbí oríire anabi lóríire gbogbo wa. ولد الهدى bíbí tàbí àbí ìdẹ̀kùn anabi ní ìdẹ̀kùn gbogbo wa. ولد الهدى bíbí tàbí àbí ìrọ̀rùn anabi ní ìrọ̀rùn gbogbo wa. ولد الهدى àbí ọ̀nà mọ̀. فالكائنات ضياء ayé sì mọ́lẹ̀ gbòò ìmọ́lẹ̀ sì gba ayé nígbà tó ṣe pé ànábì fúnra ara rẹ̀ ìmọ́lẹ̀ ni. فالكائنات ضياء gbogbo jágbajàgba ọ̀pálẹ̀ máa ń yọta bí ànábì wa Muhammad. فالكائنات ضياء gbogbo ká máa ṣe nǹkan tí ó yẹ apá gbogbo ẹ̀ tí ń yọta bí ànábì wa Muhammad ayé rojú. فالكائنات ضياء gbogbo ohun tí ó ṣe máa fẹ́ rí balẹ̀ fún gbogbo ẹ̀ kánṣu yọta bí ànábì wa Muhammad. فالكائنات ضياء gbogbo tó lé kankan nínú ayé ń jọ́nà gbogbo ẹ̀ wá rọ̀ pẹ̀sẹ̀ nígbà tá a bí ànábì Muhammad. وفم الزمان تبسم وثناء ó sallallahu alayhi wa sallam. وفم الزمان تبسم وثناء ẹ̀rín músẹ́ ọwọ́ agbẹ̀nu ayé ẹ̀rín músẹ́ ọgbẹ̀nu ayé jọ́nà tàbí ànábì gbogbo tó le ọwọ́ adẹ̀ gbogbo tó kan ọwọ́ adùn gbogbo tó nira ọwọ́ adìdẹ̀kùn gbogbo tó le kókókókó gbogbo ẹ̀ wá di tó rọ̀ pẹ̀sẹ̀. يا رحمة ya rahmatan يا رحمة ànábì gan ni jẹ́ra ìlànà يا رحمة bẹ́ẹ̀ bá ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run òun ni ẹ ti ṣáájú. يا رحمة bẹ́ẹ̀ bá ń sunkún ànábì ni ẹ fi bẹ́ lọ́hùn ẹ sì rẹ́rìn. يا رحمة bẹ́ẹ̀ bá ní nira ànábì ni ẹ fi bẹ́ lọ́hùn ẹ sì rí dẹ́kun. يا رحمة bẹ́ẹ̀ bá rọ́nà gbégbà ẹ̀fọ́ ànábì bẹ́ lọ́hùn ọ̀nà ọ̀la. يا رحمة àfààní ya rahmatan. يا رحمة نعمت بها الورى sallallahu alayhi wa sallam. قد جئت نورا في الوجود يضاء alábi gbé ọdẹ ọgbẹ mọlẹ dé ọgbẹ gbogbo ẹ dé tí kátó ayé wọn fi ń rí náà kálukú wa rí i pé àsọlọ́hún lèèyàn ń sìn àsọlọ́hún lèèyàn àfàwẹ̀ wàsílámù wọn dé yìí àfàwẹ̀ wàsílámù ahlan wa sahlan àfàwà ló dé yìí à ń sọ̀rọ̀ ànábì ẹ̀ sì dé. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àfàwẹ̀ wàsílámù à ń sọ ntọ́lọ́hún ṣe fún ànábì ẹ̀ sì dé. sallallahu alayhi wa à ń sọ sallam. ntọ́lọ́hún fún ànábì ṣe fún àfàwẹ̀ wàsílámù sì dé. sallallahu alayhi wa sallam. àfàwà lẹ́ ń gbọ́ wọn ni ẹ sálámà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ohun àfàwà lẹ́ gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-imam guniya apana kasegi ewa Islam Zainul Abidin al-Adabi afakumullah. ohun àfàwà lẹ́ gbọ́ ni àfàwà Islam naam. inú mi ṣe gudu ṣé pẹ̀lú pé wọ́n bí Muhammad. èyí wà lọ́tọ̀ àbí o ti. àfàwà Islam èyí wà lọ́tọ̀ sallallahu alayhi wa sallam. òtítọ́ kọ́ yìí inú mi ṣe rẹ̀yìn ẹ̀yin máa sọ pé sallallahu alayhi wa sallam. àfàwà Islam ọ̀rọ̀ náà wọ́n pẹ́ sọmi ẹ sọ torí ẹ̀yin ànábì dáadáa lónìí. lónìí. ànábì náà ní bẹ́ẹ̀ ta. òun náà ni òun náà yóò sì máa bẹ́ẹ̀ ta. ànínú mi ń ṣe gudu kí ló ṣe inú yín. inú mi ń ṣe rẹ̀yìn. ọlọ́wọ́ ṣẹ́tù rẹ̀ ọlọ́wọ́ ṣẹ́tù nù náà. àmọ́ wọn ò ní tì bẹ́ẹ̀. ẹni tí sọ̀rọ̀ náà. anabi ò tí ì fún mi láyè kí n sọ náà yín sí. sallallahu alayhi wa sallam. رحمة anabi tún ni rahmatu. òun ni sallallahu alayhi wa sallam. gbogbo ayé ìwọ la fi ń gbádùn ìwọ ni ìkẹ́ wa ìwọ ni ìrọ̀rùn wa la ilaha illallah. bọ́lọ̀ ti sẹ́nu. bọ́lọ̀ ti sàndé Muhammad. Bọ́lọ̀ ti sẹ́nu. anabi dé ó gbé mọ́lẹ̀ dé filiwuju di yudawo ó láyé kó lókun èmi anabi Muhammad mo dé. òkùnkùn ní tẹ́lẹ̀. gbogbo ń dẹ́yìn ṣe pálapàla ẹ pátì èmi anabi mo dé èyí tọ́lọ́ fẹ́ kẹ́ ẹ ṣe ni bẹ́ẹ̀ bá ṣe léyìí ẹ rojú rí Sallallahu ọlọ́ bẹ́ẹ̀ alayhi bá wa ṣe sallam. léyìí ẹ kàn bínú ẹ o ẹ jìnnà ṣe léyìí torí ìbínú ẹ ẹ súnmọ́ léyìí torí oríire rẹ̀. قد جئت نورا في الوجود يداو قد جئت نورا
في الوجود يضاء أنت المسمى أحمدا ومحمدا sallallahu alayhi wa sallam. o tún dákọ̀ muhammadan afábìrì gani apana yìí tún wọlé. أنت المسمى ahamadan. ahamadan. أحمدا ومحمدا أنت الذي شرفت بك الأسماء فهو المبارك قد أتى في ركبه الخير والإسعاد والإعطاء. أولا محمد ngani mubarak. أمناني قد أتى في ركبه wọ́n fi ọgbẹ́ tó ọmọ ọ̀nkíní jàlù baríkà wa ní àwọn tó yẹ ká ń gbé. kí wọ́n ń pè bẹ́ẹ̀. anábì gàlù baríkà. فهو المبارك òjíṣẹ́ lá Muhammad wọlé àlùbáríkà. فهو المبارك ẹni bá lálùbáríkà ìwọ anábì ló mẹ́sì lára. Allahu akbar. فهو المبارك àfa àkọ́mọ̀nkẹ́wù tán ó ní ẹ ní àlùbáríkà ọlọ́run sì ní bẹ́ẹ̀ ni mo wo tànẹ́bì mọ́lá yóò sì máa ní àlùbáríkà náà. فهو المبارك orí nǹkan àlùbáríkà lókè. orí nǹkan àlùbáríkà lókè. Al-Qur'an náà mubaraku lòun náà. في ركبه anábì wá dé dídé tí ó dé náà inú tó gùn wá bá wa ń gbà tó dé. anábì الخير mo rè dé sáyé. والإسعاد anábì mo rí rè dé sáyé. والإسعاد àlóríire anábì mú dé. والإعطاء ọrẹ anábì tún dé ọrẹ gẹrẹ lọ́hùn fún anábì táwa àwa mùsùlùmí ọfọ anábì táwa lọ́rẹ ó fi sànú ayé ni. ó fi ṣàánú ayé ni ọlọ́run mọ́sá kí adé Muhammad afọ ìwà Islam naam. kí n tó máa bọ́ ká tó sọ díẹ̀ nú ọ̀rọ̀ mólídì bẹ́ẹ̀ni. ẹ dájọ́ kan nísìn ah. ẹ dájọ́ kan nísìn ọlọ́run ó sì sá mọ̀nà yẹn lórí ẹjọ́ náà alaysa Allahu bi ahkamil ṣé ẹ mọ̀ hakimin. pé òkú mi fẹ́ kú ọwọ́ àṣà sọ́ọ́lẹ̀ afọ ìwà Islam wàsíkànù. afọ ìwà Islam Ọkọ̀ wàsíkà. àní inú Wàsíyà ni, afọ ìwà wàsíyà. Islam àní inú mi ń ṣe gudugudu ẹbẹ tẹ ẹ má Ń gbé mi ní. ẹ sọ̀rọ̀ tẹ ẹ bẹ sọ ká ẹ má gbọ́. ti jà sọ afọ ìwà Islam adájọ́ farabalẹ̀ gbọ́rọ̀ náà ni. ẹ farabalẹ̀ báwọn náà afọ ìwà Islam Naam. ẹ wá wo nǹkan o kí ló dé. òkú fẹ́ òkú ìyá ń sọ fọ́mọ ẹ̀ kàsọ́ọ̀lẹ̀. ẹ̀yin ọmọ mi tí n bá kú o lápèjúwe bàbá ń sọ fáwọn ọmọ ẹ̀ Wàsíyà. ẹ̀yin ọmọ mi tí n bá kú ẹ má sìn mí sílé o ìtẹ́ ni ẹ gbé mi lọ o àwọn tí ma sọ bẹ́ẹ̀ ni. torí pé ní wọ́n bá ń pe ọlọ́run gbogbo àwọn ọmọ ìyá wa Tí wọ́n sùn, àtàwọn tí wọ́n òkú sùn. tí wọ́n sùn sí Bẹ́ẹ̀ ni. ọlọ́run bá wa kẹ́ wọn Bẹ́ẹ̀ ni. àdúrà ó máa bá wọn Bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀ ó máa bá wọn ńbẹ̀ ni ẹ gbé wọn lọ o afẹ́ ìwà Islam tí wọ́n bá sọ tó kú bá sọ bẹ́ẹ̀ fọmọ ẹ̀ ọ sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ̀ tá a bá wá rẹ́ nìkan tó wá ní rárá a ní sin bẹ́ẹ̀ táwọn ẹni ìnìyẹn sì sọmọ ẹ̀ bó o láti kí ni ìdájọ́ wọn yí àsọ́ọ́lẹ̀ òkú wàsíyà òkú wọn yí padà. àkọ́kọ́ bí a ti lọ hu ọ̀rọ̀ ni pé ibi tá nẹ́bì gan faramọ́ kẹ́ ẹ máa sìnkú sí ìtẹ́ ni. sallallahu alayhi wa sallam òkú tó wá sọ kalẹ̀ pé ìtẹ́ ni ẹgbẹ́ mi lọ. ó wá ṣe déédéé ọ̀rọ̀ ànábì. tabaarẹ̀ tó ní àsìbẹ̀ tí wọ́n wá lo yìí kò tí wọ́n lọ sí tí wọ́n gbé bàbá wọn lọ gbogbo. ẹjọ́ ìyá àsọ di oṣù mi ìsín náà láàdá. ẹ̀dá àwọn máa sọ ẹjọ́ mi pé ó di bàbá yìí. ẹ̀dá ẹjọ́ ń báyìí àjọ ni eléyìí. eléyìí nísìnyí náà láàdá. ẹ̀dá bá nẹ́bí ó ti wí ń bẹ̀ ni pé ẹ má gbàfẹ́ ni òun ẹ gbà tí bàbá òun sọ. la yu'tabaru bi kò sí àwíjàre fún. la yu'tabaru bi àní gbà tó ń wí hùn. nígbà tí wọ́n wí pé ẹ má gbé lọ tẹ́ Tẹ́ ni o. n tó wí kalẹ̀ ni pé ẹ gbé mi lọ tá a tẹ́ sì rí i pé n tó tọ́tún náà ni. ó sì tọ́ súnà. nǹkan mi ń bẹ tó kù bá sọ kó tó kú tó bá wí kalẹ̀ gbogbo ogún yìí ẹ gbọ́dọ̀ pé fáwọn ọmọ mi ẹ lọ kó fún wọn bí ànígbà. gbogbo yẹn ẹ lọ kó fáwọn àìní ni ẹ mọ̀ fáwọn ọmọ mi kọ́bọ̀ ń bẹ̀ bàbá ẹ kẹ́kù ti lọ ná ànígbà. nígbà yìí ànígbà yìí. àmọ́ sọ́ọ́lẹ̀ rẹ̀ o ẹ gbé mi lọ tẹ́ o ẹ gbé lọ náà. ẹ gbé lọ ni. ṣé gbogbo tí ń gbé yín nú náà nù. òun kọ́ àtọ. ẹgbẹ́ tẹ́ da lónìí bọ̀ abẹ́ wàsílám Naam. ẹni abátún wàá fowó rán ipe ìwọ tètè lọ tẹ́ lọ sanwó kalẹ̀ ipe yìí báyìí ni èló ni wọ́n ń gbé single ni o sì ní tí wọ́n fi owó single ni o san. ní tẹ̀tí mùsùlùmí tí wọ́n fi ń sanwó síbẹ̀ ni pé wọ́n ń ná àwọn ànáwó kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn tí ń wẹ̀ fún ni Bẹ́ẹ̀ni. wàhálà wọn ń ṣe bẹ́ẹ̀ni àwọn tí ń sọ bẹ́ẹ̀ àwọn tí ń sọ bẹ́ẹ̀ àwọn tí ń gbẹ́lẹ̀ àwọn tí ń gbẹ́lẹ̀ kíni síláàbù tí wọ́n ń ṣe ìhun náà owó ni. àwọn àgbákò kan tún wá ń bẹ bẹ́ẹ̀ bá béèrè lọ́yọ̀ pé èló wọn ti ń san tẹ̀ wọ́n mọ̀ kọ́ 60,000
70,000. ẹ lọ wájú wọ́n wá bẹ́ẹ̀. pe àáfàá wa kan tọ́. ọlọ́run jọ dáa fún professor àmì àlíàgàn ọlọ́run jọ dáa fún Professor Ali Agan ló bá Sàdékùn dáadáa. àáfàá wàsílámù náà dákọ̀ wọ́n wá pè nígbà wọ́n wá pè pé ẹ dákun báyìí àsanwó àsìn wọn ò sì sin òkúta torí ẹ̀ san 50,000 mọ́ wọ́n wá ní owó wa ń kọ́ àwọn ni wọ́n èrè fáwọn díẹ̀ wọ́n sì mọ̀ kó àáfàá Ali Agan olóòótọ́ ni ó ní talent sọ báwọn ọlẹ́ni ọ̀sọ́ báwọn gbá yín ni àwọn náà jogún ilé wọn ni. ọlá kọ̀ọ̀kan náà 35,000 péré lówó single 35,000. iná ní single ọ parí. ẹni tá ń sọ fún yín pé wọn ò ní dá owó padà nígbà tẹ́ ẹ̀ sìnkú síbẹ̀. ẹlẹ́pẹ̀ tí ẹ̀ dúró náà wọ́n tún fowó lékún bí yíyún náà. àwọn èèyàn máa ń wówó yìí fà. kí lè fọ owó. wọ́n tún wá níta lọ sọ fún yín pé wọ́n yìí dáwó padà. owó sí àfàwọn níta lọ sọ fún yín pé wọ́n yìí dáwó padà tó wá rí pé ẹ̀ sìnkú síbẹ̀ mọ́. owó túláàsì kí wọ́n san. àṣẹ ni wọ́n gbọ́ fún òun ọ̀tí ẹ̀sán kankan. ẹ dàpọ̀ ẹ̀dùn náà ìtìkẹ́ tó lé. owó òun sàárè. èyí tí ìmẹ́jọ tẹ ní dábìí yìí àmọ́ ní tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ṣé kò wá síbi táwọn èèyàn ti lè wówó láyé lónìí. àbí òsibí tí wọ́n ti lè wówó. ẹ gbá àfàwọn ẹwà Islam. ó dàbí pé kọ́dà wọ́n lè bàyàn ló kọjá wọ́n bàyàn ló kọjá nítorí owó. àbẹ̀wò Islam ẹ fẹ́ tú ìsà wọ́n bàyàn ló kọjá nítorí owó. ìtẹ́ ẹgbẹ́ kalẹ̀ lèmi ń wí ẹ̀wò ni o. mo láìkì yín eré bí mo wà náà lẹ́wà kó máa wúlò fáwọn ará ilé pé bóòkù bá sọ àsọlẹ̀ o ẹ tẹ̀lé o ẹ tẹ̀lé o báyìí ẹ gbé mi lọ tẹ. ìtọ́ bá ti tọ́ súnà ń pọ̀rọ̀ ẹ̀ tọ́ ẹ tẹ̀lé. ẹ gbé lọ tẹ. àmọ́ bọ́n bá ti kú tán gbogbo fádà yìí ni ẹ wó lulẹ̀ ọmọ wúlò fẹ́ nìkan kan mọ́. nítorí wọn kàwé ni pé ẹ lọ́ọ́ jẹ kú dáadáa báyẹn bá lọ tà ní wò. ọ̀tán torí ìwọ̀n sínú súnà. kọ́dà sí ẹ bá ṣe bẹ́ẹ̀ wọ́n jí ẹ jí kárí yín. ẹ jí kárí yín náà á tún yín pa. àmọ́ gbogbo àwọn eléyìí ọ̀dà ẹgbẹ́ lọ tẹ́. àmọ́ kẹ́ wá yí wá sí yàrá padà pé. ẹ sì tún máa jalè owó tí wọn bá béèrè ń tẹ́. La ilaha illallah. kálukú tiẹ̀ rántí pé òun náà lọ ọ̀dọ̀ Ọlọ́run. ikú táwa náà ó kú ikú táwa náà ó kú. rántí pé òun náà lọ ọ̀dọ̀ Ọlọ́run. ìwọ Ọlọ́run bá a ti wá ń bá a lọ ni bẹ́ẹ̀ bá wá wádìí gbogbo ohun tá à ń wí yìí o àwọn tó mọ̀ nípa Ọlọ́run náà wọ́n tún ṣe wọ̀nyí o. ẹ tọ́ a mọ̀ pé wọ́n máa ń pọ̀ Ọlọ́run náà ni. àwọn tó tún mọ̀ nípa Ọlọ́run náà tó ní o. àwọn tí ṣètá nìkan kéwù nù. tolóhùn náà lọ́mọ kí. kọ́dà wọn gba sàádà. wọ́n tún gba sàádà lọ́wọ́ tiẹ̀. gba sàádà. abáyé wàsílám èyí ò dúró bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì. kayfa la nafrah bi'tifali mawlidi sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. kò ṣeé ṣe ká má. it's not possible. kò ṣeé ṣe. kò ṣeé ṣe pé ká má ṣe. kọ́dà mo ti wà inú dùn mo wà pé bí Muhammad. inú dùn lèmi náà wà gbogbo àwọn àgbàlagbà wa àwọn àfa wa àgbà ló mo ti kí pé ẹ kó àyájọ́ oṣù pé wọ́n bí àná Muhammad. a sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. afẹ́ wàsílám bóòlù àti nímọ̀ wá ṣe o haisu yaskurunahu unasun wayabukuna níbi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rántí ànábì lásán wọ́n sì ń sunkún. sallallahu alayhi wa sallam. wọ́n rántí ẹ̀ wọ́n sì ń sunkún wọ́n ò rí o. ẹni tí ò ṣe é gbàgbé. ẹni tí ò ṣe é gbàgbé là ànábì Muhammad. madahatu muhammadan bimaqalati lakin madahatu maqalati bi muhammadin sallallahu alayhi wa sallam. madahatu sallallahu alayhi wa sallam. gbogbo ẹni jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà bàbá wa yóò wá dé Muhammad. òun lè tẹ̀lé òun lè fẹ́ lẹ́ẹ̀bí sórí rẹ̀. ọ̀tán. nítorí ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe ẹ sì dọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú salam. salam. anabi nìkan ni. láfi mọ̀ pẹ́lú ọmọjà lẹ́yìn ẹ̀. ọlọ́mọjà wa lẹ́yìn anabi Muhammad. ọmọjà lẹ́yìn ẹ̀. àfààní à gbogbo ọ̀rọ̀ mi tí ń sọ kì í máa ṣe pé ìyìn anabi. lakin madahtu maqalati bi Muhammad àmọ́ ìyìn máa ń fi anabi ìyìn fi yin ọ̀rọ̀ tèmi ni o. kọ́rọ̀ mi bá dákọ̀ kọ́rọ̀ mi ó lè ta létí. kó lè wúlò létí yín. wọ́n fẹ́ gbọ́. bóòlù ti fẹ́ yin anabi. afáfẹ́ sọ̀rọ̀ nísìnyí Allahumma salli ala sayyidina kó o bá gbọ́ ọ ni kó ọgbà o bá gbọ́rọ̀ rẹ ni. oníwàyí rumtu madahal Mustafa shagafan bihi tabalada zihni haibatan limaqamihi. sallallahu alayhi wa sallam. oníwàyí rumtu madahal Mustafa shagafan bihi. ọlọmọsà kí a ti Muhammad. àmín. shagafan bihi. gbogbo àti àfi ojú ọ̀nà yìí nínú àwa. ó bí n bá ti rò pé mo fẹ́ yàn nẹ́bì. ọ̀nà mo fẹ́ gbà tí mo fẹ́ yìn kí mo fẹ́ sọ ń pa nẹ́bì tọ́lọ́hún ò ti sọ. tọ́lọ́hún ò ti sọ nǹkan ẹ̀ kalẹ̀ kí mo fẹ́ wí tọ́lọ́hún ò ti wí ó ní tabalada zihni haibatan limaqamihi. ọlọ́pọ̀lọ́ mi ó sì gbé ham
pẹ̀lú ipò tọ́lọ́run fún ànábì sí ni èsì ni mọ̀tí ń wì mọ́. tí n bá ní àkúlù zadakallahu jamala fa ayna jamalu ba'da hadha jamal tí n bá ní ọlọ́run bá ń falẹ̀ kún lékún ẹwà nẹ́bì ni ibo lẹ̀ wà ń wà tó tún. tí yóò tún kún yìí ti ń bẹ lára yẹn. ọlọ́run ti zadakallahu ló wà ọ̀rọ̀ rẹ̀ tí n bá ní kọ́lọ́run ṣàgbéga fún. ọ̀rọ̀ rẹ̀ ń tẹ̀lé tọ́lọ́run ni. ọ̀rọ̀ rẹ̀ ń tẹ̀lé tọ́lọ́run ni alọ́lọ́run ni ẹ̀ ṣe báyìí. ẹni tọ́lọ́run gan ti yìn. ọlọ́run sì yìn nǹkan kíláàsì táwa fẹ́ àfikà mọ gbogbo èyí táwa ń wí táwa fẹ́ ń bá abala yìn ànẹ́bí ọba ṣe tíra tó yìn ànẹ́bí èmi ṣe tíra ó yìn ànẹ́bí àfọ ìwà islam ṣe tíra ó yìn. bí ìpè ẹ̀yìn náà ni bí ẹ̀rí yìí náà ni ẹni tọ́lọ̀ ń sọ̀rọ̀ ń parẹ́ títí tún sọ̀rọ̀ aṣọ rẹ̀ ọ̀dà ẹ̀ sọ ẹni tọ́lọ̀ ń sọ̀rọ̀ aṣọ rẹ̀ fásitì yà abaka fatọ ẹ tó sọ ẹlòmíì tọ́lọ̀ ń dakọ aṣọ tiẹ̀ kò sí mọ́ ọ sọ títí ẹ sọ̀rọ̀ oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má máa ranjú mọ́ bí máa ń jẹun ẹ má wo ní oúnjẹ ẹ tún ẹ sọ àfa ẹ sọ wòlíì Ọlọ́run ẹ sọ ànẹ́bì tọ́lọ̀ ní tọ́sọ̀rọ̀ pàpẹ́. gbogbo báwọn afa ti jẹ́ wàlíì Ọlọ́run tó ní sìn wọ́n ń jẹun àmọ̀ òun ọkọ̀ àwọn ti ń jẹ. àkọ́tà òkèlè wọn tóbi. òkèlè àwọn alájí. ọ̀kẹ́ tó wà ń bẹ ó tún wá ní bàbá sì kú tán ẹ gbọ́dọ̀ fẹ́yàwó rẹ̀. bàbá tó kú tán ẹ gbọ́dọ̀ fẹ́yàwó rẹ̀. ọlọ́run mọ̀ sẹ̀ nǹkan bá ní pàmò. ẹ sọ ta lọ sọ pé tọ́ bá kú tán ẹ má dọ̀bí obìnrin. kò sí wọn ti ń dórí gómìnà ẹlòmíì kó tó kú wọn ti ń dórí gan. bẹ́ẹ̀ ni àwọn kan bẹ wọn èédú ń bi tí wọn àfi tẹni ẹlẹ́ni. yàtí ni aláàbí bá ti pé àwọn afáwọn àtọ lọ fẹ yìí ojú mi ò kúrò lára rẹ. láàyè láàyè ẹ̀fẹ̀ kẹfẹ́ ló ṣe o ẹ̀fẹ̀ kẹfẹ́ ló ṣe o. ẹ̀fẹ̀ kẹfẹ́ nù ni. ó tó wá ní bí mo ṣe fẹ́ tó ó tún sọ̀rọ̀ nǹkan obìnrin yẹn. lánàá Muhammad. ó ní ẹ má de ọ̀dọ̀ àwọn obìnrin yẹn. bàdà ẹ gbọ́dọ̀ fẹ́yàwó ẹ. ẹ gbọ́dọ̀ fẹ́yàwó tó bá fi ilẹ̀ o. ètò wa ń sọ ń pa pé kó fẹ́ mẹ́rin kó fẹ́ jù bẹ́ẹ̀ lọ káálí sọ̀tánilá kàmíńdó ní mọ́mí ni ẹlòmíì ò gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ. àwa nu. ó tó tún ní àmọ́ Muhammad wọ́n máa fẹ́ lọ. La ilaha illallah Muhammadu afa ní ànẹ́bí dákun. pẹ̀lú òdì. mòlídìí là ń sọ. ó ní tí mo fi ń dán máa fẹ́ lọ èyí tẹ́ ẹ bá wí tẹ́ ẹ wì tẹ́ ẹ dáná pẹ̀lú rẹ̀ ẹ sọ̀rọ̀ sí i. Allahumma ya Rabbi sallallahu alayhi wa sallam ọ sọ títí ọ sọ̀rọ̀ ń pa ara rẹ̀ sallallahu alayhi wa sallam ọ sọ̀rọ̀ àwọn obìnrin. lórí ètò àti Abuja náà lórí Diamond 88.7 your shine supreme station ọ̀rọ̀ mọ́lídìí ànábì là ń sọ yìí. alayhi salladhi sallallahu alayhi wa sallam. ọ̀dọ̀ àwọn àgbàlagbà lọ́lọ́lọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà lọ́lọ́lọ́ èmi náà wá sí pé tí ì ṣe járama. ẹ wá wo tẹ kéwútà ń ké lọ. olùhùwà lásì wùlídàá fi Makka anagba Muhammad sallallahu alayhi wa sallam òun lè ń ta bísí Makka. ẹ gbọ́dọ̀ fi kọ́ àwọn ọmọ yín kí wọ́n fẹ́. wọ́n gbọ́dọ̀ fẹ́. torí kò sọ̀rọ̀ ẹlòmíì pé ẹ sọ fáwọn ọmọ yín o ẹ sọ̀rọ̀ rẹ̀ fún ẹ sì fẹ́ àfọ̀rọ̀ Muhammad. àfọ̀rọ̀ anagba Muhammad. naam. abudulayi abisi Makka fa asbahat Makkatu mukarrama Makka wá di Makka alápọ̀nlé torí anabi ta abisi nù ẹ. kì í ṣe pé o ti ma jẹ Makka tẹ́lẹ̀. ń jẹ Makka tẹ́lẹ̀. abudulayi wasilam wa hajaro ilal madina anabi tún wá ṣe hijira lọ Madina fa asbahat madinatu munawwara. sallallahu alayhi wa sallam. Madina ń jẹ́ Madina rẹ̀ tẹ́lẹ̀. ọ̀rọ̀ pé wọ́n múná lọ́kọ́ ti bẹ̀ wọ́n. munawwara. àwa gan la tanná dàbí. àtànà dàbí torí gbìnrín. gbogbo ọmọ mọ́lẹ̀ ni. torí anabi tọwọ́ bẹ̀. sallallahu alayhi wa sallam. abudulayi wasilam wa sakana kulubina mu'minin. gbogbo mùmìnì pátá anabi wa ń gbénu ọkàn wa. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ni kaba bá a ti sọ̀rọ̀ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ni kaba wọlé ẹ dákun mo fà nẹ́bí bẹ̀yẹn dákun tá a jẹ. a kò sallallahu alayhi wa sallam. a sì máa fún lówó. kódà o yóò kọ̀ọ̀kọ́ ká gbé tiwa gan fún pé. ká gbé fún pé máa lọ jẹ́kun tó wí ni ọlọ́run ó sì táwa náà jẹ ẹ̀rí. fa asbahatil qulubu mutahhara. gbogbo ọkàn tó bá ti wá kà nẹ́bí sínú. bẹ́ẹ̀ni yọba dọ̀kọ̀tọ̀ mọ́. kò ní lè saburu. kò ní lè saburu. bẹ́ẹ̀ni kò ní lè feri kan lẹ̀ fún nǹkan mi. kò ní lè mú nǹkan mi lọ́lọ́run. ẹ̀jẹ̀ tó bá yín. kò ní pe nǹkan mi lọ́lọ́run. ẹ̀jẹ̀ bá yín fi kan sí. abáyọ̀dá kò ní pe nǹkan mi lọ́lọ́run. kò ní ní kankan nulẹ̀. kò ní ní musiba nulẹ̀ tó gbé kanú lé. abáyọ̀dá inú mi ń ṣe gudugudu sẹ́. ẹ mọ bọ́lọ̀ tó. bọ́lọ̀ ṣètò àṣefà nàbí. gbogbo owó ọba ti jẹ́ kọ́dà bíi kírun ànábì ń bẹ lára rẹ̀. kọ́dà bíi ìbá kírun ànábì ń bẹ nù. ẹ ní ṣàlàyé ẹ. ẹ ṣàlàyé ẹ. eri rẹ̀ eri wa yìí mímu mímu how. àfàwẹ̀ wàsílám wọ́n ní eri wa yìí mímu ni mímú. ọwọ́ apá wa yìí how.
àfàwẹ̀ wàsílám wọ́n ní apá wa yìí how. ara wa gan spẹ́ẹ̀lì okò ànábì. wọ́n ní ara wa gan bọ́dì wa jísùmù wa ń spẹ́ẹ̀lì okò ànábì. inú wa mím. wọ́n ní inú wa yìí mím. ẹsẹ̀ wa méjì ìta fi lélẹ̀ yìí méjì nǹkan kó ṣe méjì ọ̀sà wa náà. àfàwẹ̀ wàsílám wọ́n ní ẹsẹ̀ wa tá a fi lélẹ̀ wọ́n lọ́ọ́ mọ̀jẹ̀ kankan ṣe ẹsẹ̀ wa wá ń jẹ́. àti gbogbo ara yòókù. dal àti gbogbo ara yòókù náà. mím how mím La dal ilaha illallah muhammad. àfà yín ànábì. Muhammadu. gba fọ́tò wa ó kọ muhammad ló gbé wa. khayru man yamshi. ó wá fẹ́ràn rẹ̀ débi pé ẹni tí ó bá wa ní wọ àlìjẹ́nà tí ó bá wọ náà á dà wọ́ rẹ̀ rú ni. bí kí wọ́n sọ kọ́lọ̀ fọrùn gúnlẹ̀ alákìrá tó lè di kírada alásùrà tó lè kírada bí ọ̀bọ anaziri bí ẹlẹ́dẹ̀ ẹni tí ó bá wọná bí ẹlẹ́dẹ̀ ni ó bá wọná. wọ́n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa gbogbo ẹni tí ń gbé tó wa ìdápọ̀ ọlọ́mọdé àwọn náà. wọ́n sì ọlọ́mọ náà torí òní gbókò ànábì wọná báwọn. àbá islam ẹ tí bàbá wa kúrọ́ ńkọ́ tí ó kà wò hàn tí ó kà kúrọ́. wọ́n ti alukóran ti wí yín pé lànà tó lálẹ́ kàzíbí. pé àwọn ìgbéjìnà sí kí ọlọ́run ní dára ẹ̀ ọlọ́run ó gbìyànjú kẹ́sí kẹ́rẹ́. ìdàbẹ́ tí máa kúrọ́ máa wọ̀nyí. wọn ò ní rí kí ọlọ́run mọ́. ọ̀dà ká báyẹn ló kọjá ńkọ́. bákan náà ni wọn ò níjọ rí kí ọlọ́run. wọn ò níjọ rí ìkẹ́ ọlọ́run. àfi tọ́ba túba. tọ́ba túba o. tọ́fẹ́nu gbolẹ̀ pé gbogbo tó ń wí yóò irọ́ ni. Allahu akbar. ẹ̀dá pẹ̀pẹ̀ yìí tàrí nǹkan jẹ́ nínú sẹlẹ̀mí àrí nǹkan jẹ́ ní. àbá wa sàn. huwa akrama khalqillah. anabuwa muhammad tá a sọ̀rọ̀ ẹ̀ lónìí. ẹ̀dùn ní ẹgbọ́n kankan àbí wà lájà pọ̀ ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ gan. ẹ sáà máa gbọ́. huwa akrama khalqillah. ìsìnlẹ̀ mọ̀ pẹ̀lú òtó lajú yìí. ẹ má wọlé ẹ lajú. àbá wa sàn. huwa akrama khalqillah. anabi tá a sọ̀rọ̀ ẹ̀ yìí. yorùbá anabi mani sallallahu alayhi wa sallam. òun lẹni tó lápọ̀nlé jù nínú ẹ̀dá ọlọ́run wa afdalu rusulihi òun lọ́lọ́lá jù nínú àwọn òjíṣẹ́ rẹ̀ tó gbálùkù wọn lọ́lọ́lá tiwọn. lókèlè kulli nabiyyin fil anami fadilatun wa jumlatuha majmu'atun li muhammadin. ọlọ́run adúpẹ́ tá a jọmọ lẹ́yìn ẹ̀ adúpẹ́ ọlọ́mọ àwọn alẹ́yìn ẹ̀ ìwà ni ìṣe kan ni déyàn fi kú lẹ́yìn ànábì ọlọ́mọdé àṣẹ. àtúnlé muhammadin. àfọ àwẹ̀ wàsílám. ọlọ́mọ pẹ̀lú yín. àṣẹ likulli nabiyyin fil anami fadilatun gbogbo ànábì ọlọ́run tí wọ́n wáyé gbogbo wọn ni wọ́n lọ́lá àlàdá lọ́lá. musa ní sí. àmọ́ wajumlatuha majmu'atun li muhammadin. wajumlatuha majmu'atun li muhammad. ọlọ́run ni mo pa gbogbo ọlá gbogbo wọn pọ̀ mo gbé láti nẹ́bí lọ́wọ́ báyìí. ìwọ tọ́lọ̀ ń bá kẹ́tọ́ lọ ń sànù rẹ̀ tí wọ́n gun ọmọye tó ní fàṣekò kan lè fi ṣe tànẹ́bí ìdùn àwọn èèyàn nú. wọ́n ní ká kí ló dé tọ̀ ha gbogbo tó ní báyìí mo ń yọ̀ sànẹ́bí. àfàwọ̀ islam àdánwò tí ẹ wá ń bẹ lára àwọn tọ́lọ̀ ń mú lówó tọ́lọ̀ wọn ò tọ́ sọ́nà bá àti náwó ńgbà wọn gbẹ́ lómi hàn lórí Facebook wọ́n ní ẹ jọ̀ọ́ 300,000 náà la ní ìdí àfàwọ̀ islam wọn ọ̀rẹ́ nìkan fún nínú 300 wọn á rí 60,000. tó yẹ kó pé láàrin kádìí káyà. kẹ́ni kò tiẹ̀ pé náà nì ní rírun wọn àmì ẹ̀jẹ̀ wọn dá kíní kan lẹ́bi táyé pé sí tí gbogbo èèyàn mọ̀ wọ́n pé ó wọ́n ló fún wọn ní 250 million wọ́n ló fún wọn ní 500 billion wọ́n máa lọ ná yìí wọn àmọ́ ní kú lọ ni wọ́n béèrè 250,000. ẹ̀ náwó ọlọ́wọ́ gbà àfọwọ́ ọlọ́wọ́ kọ́. àfọwọ́ islam ambadil ulama látọ̀dọ̀ apá kan àwọn àfa anáwó rọ anabi lè karima fil manami ó rí anabi wa muhammad alákọ̀ọ́lẹ́ ni ó rí lójú oorun yìí sẹ́yìn tó kí man ra'ani faqad ra'ani. man ra'ani fil manami faqad ra'ani fa inna shaytana la yatamassal bi. sallallahu alayhi wa sallam torí bọ́ bá sàlàyé bó ti rí àwọn tó dá nǹkan mọ́ ni anabi lórí ẹni bá ti wá wí nǹkan míì tí èsì anabi ni ìrírí wìlé orí wọn ọ̀rá anabi. mo wá rà anabi ìwọ̀n àjò mo bá anabi lórí bóyá àbúrò bàbá rẹ ni. ó lè jẹ́ bàbá rẹ̀ gan. ó lè jẹ́ bàbá rẹ̀ gan. bàbá rẹ̀ gan. faqala ya rasulallah ó nígbà tó ń wá lójú oorun ni ọlọ́run wá ya rasulallah ìwọ òjíṣẹ́ ọlọ́run ma taqulu fi hadhihi al-mawlid allati yahtafilu biha an-nas kí ló sọ nípa ọjọ́ ìbí rẹ tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń dunnú sí tí wọ́n ń yọ̀ sí wa yajtami'una laha tí wọ́n sì ń kóra àwọn ìjọba àti kóra àwọn ìjọ sí stadium bá ti mọ pé ní sàmà lọ́wọ́ àti mọ́lẹ̀ lọ́wọ́ mọ́lúdì ìwà nẹ́bì kí lórí sí.
ó ní lẹ́yìn yìí hùn wa yafrahuna biha tí wọ́n sì ń dunnú tinú wọn ń dùn pé wọ́n bí Muhammad. wa yunfikuna fiha al-amwala Allah. bí gbogbo àkójọ tí wọ́n kójọ nítorí pé àbí orin náà wọ́n tún wá náwó wọn wọ́n ná gbogbo ẹ̀ kódà wa yahsabunaha min salihil a'mali wọ́n sì wọ́n ń bẹ nínú ọkàn wọn pé èyí tá à ń ṣe yìí o iṣẹ́ dáadáa là ń ṣe wà nábì kí ló rí faqala an-nabiyyul karim sallallahu alayhi wa anabi wa sallam. Muhammad sallallahu alayhi wa àfa àtọ́rọ̀ anabi lójú òun la anabi fún un lẹ́sìn. sallam anabi wa fẹ́ fún lẹ́sìn báyìí anabi ni ìwọ àfa man farha bina ẹni ó bá dùnnú pẹ̀lú wa pé anabi ni inú rẹ̀ sì dùn ọjọ́ tí wọ́n bí ni inú rẹ̀ sì dùn oṣù tí wọ́n bí ni inú rẹ̀ sì dùn ìjókòó pé ẹ̀ ń yọ ayọ̀ ọjọ́ tí wọ́n bí lẹ́jọ́kọ̀ yìí tóun náà jókòó ẹnu wọn ti ń bẹ lọ́wọ́ ẹ̀ òun náà ó fi ṣètò ọlọ́run ẹni ó bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa farihna bih Allahu àwọn akbar. náà dùnnú sí. bí ẹni ọkọ máa ń kéwú nísìnyí ọmọ wa yegi ń wa náwó ṣe sàádà bí irú yìí tí wọn fẹ́ bẹ̀rẹ̀ Madrid Kamali ní ọsàn tìde yìí. bẹ́ẹ̀ni ẹ̀hún àṣẹ àgbáyé. bẹ́ẹ̀ni a bẹ̀rẹ̀ sàádà nísìnyí a sì bí oṣù kálábì sí. bẹ́ẹ̀ni Ọlọ́run mọ́sá fi rọrùn sí. àmín àti káyọ̀ sáyẹ́kù Kùránì káyọ̀ sí kéwú pa kéwú káyọ̀ sá nàbí. Bẹ́ẹ̀ni. inú àwọn yíyọ̀ tó dáa ni. wakila anna Iblis àwọn ní ẹ wá wo Iblis kọmanda gbogbo tí jẹ́ tí ọ̀dà láyé president wọn la mi ọ̀rọ̀ rẹ̀ yìí rọ́nà àgbà rọ́nàtìn ṣètánì ọ̀sà sísá mẹ́rin kan ọ̀sá sísá mẹ́rin kan ọ̀sá. ọ̀sà wọ́n ní èyí ṣe irú sísá wo ni a nù hìnà lóìnà ọba ti di pé nǹkan kan bá ṣe dọ́wọ́ ni ó a'udhu billahi minash shaitanir rajim ṣètánì ọ̀sà àsìkò tí máa nínú àwọn àsìkò tí máa hàn wà hìnà ó bẹ pọ̀ nígbà wọn sọ̀kalẹ̀ kú ni ọ̀sánjọ́ náà wà hìnà wulida rasulullah sallallahu alayhi wa sallam. àtìgbà tí wọ́n bí ànábì Muhammad wọ́n wò pé ẹ̀ tí ó kílíà gbogbo jágbàjágbà sísọ̀kalẹ̀ yóò fi túnà sí ìrìhùn ni. yóò fi túnà sí ìwọ̀n ni ó sì ń tú náà. ọ̀sà wà hìnà unzilatil fatiha nígbà tí fatiha kọ́kọ́ dé gbàrà báyìí ọ̀sà èyí tí wòye ké dáadáa lérí irun. tí wòye ké dáadáa wà qala ibn Abbas àfa wa Abbas rọ́dí Allahu anhuma àti bàbá àtọ́mọ Ọba yọ́nú sí wọn. ọba yọ́nú sí wọn o. Àmín. ó ní lam yabiq tilka al-laylati dabbatun li Quraysh ó ní àyájọ́ ọjọ́ ni kò sí ẹranko kan jọ náà tí wọ́n ń jẹ́ dábàá àwọn Quraysh níjọ́ náà illa nataqat gbogbo wọn sọ̀rọ̀ ni àgùntàn sọ sí ẹ̀ màálù ń sọ tiẹ̀ Ọlọ́run sì ń gbọ́ wọn. ọlọ́run sì ń gbọ́ tí wọ́n ń wíjọ́ náà wọ́n wá ní kí ni wọ́n wá ń wíjọ́ náà wọ́n kọ́ kọ́dí humila bí Muhammad Sallallahu alayhi wa sallam. wọ́n ti lóyún wọ́n lóyún ànábì o ń gbà wọn fi lóyún ẹnu. nígbà wọ́n lóyún ẹnu wọ́n lóyún rẹ̀ o ànábì ní ànábì mímúra ń bọ̀ o tọ́ fáwọn amánu dúnìyà òun ní fọkàtà ayé òun ní fọkàbalẹ̀ ayé wasiraju ahluha òun là tupa fáwọn tí ń bẹ nínú ayé ni òun ni wọ́n máa fi rí náà ìdánwò bashira òun ni ó sọ fún yín pé ọ̀nà ni kódà ìyá àtùpà tí wọ́n pè nù òun ni ó sọ fún yín pé bá ṣe eléyìí ẹ jìyà àtùpà tí wọ́n pè nù. tó fasaha iblisu la'natullahi alayhi èṣù ké ìlérí ibú. eléri ibú ni ó ké ó pariwo pé nǹkan dé gbogbo iṣẹ́ tóun ṣe gbogbo àwọn tóun fẹ́ fà síbi tí wọ́n ti jìyà ẹni tí ó pè wọ́n padà ló dé yìí fàjámà àti ilayhi shayatin gbogbo àwọn ọmọ èṣù rẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ wọ́n wá pé tí fakọ́ọ̀lù la wọ́n wá wí fún un má lásì asabaka èwo ló dé. ọ̀gá àwọn èwo lọ́rọ̀ lù yín gan. èwo lọ́rọ̀ lù yín ọ̀gá torí bẹ́ẹ̀ ti ṣe látàná yóò yé wa kí ló ṣe yín àwọn ọmọ àṣetánì wọn bí léèrè bẹ́ẹ̀ èyí ṣe yín gan fakọ́ọ̀lù shaitan ọ̀gá wọn wá wí fún wọn ọ̀lẹ́ mọ̀ nǹkan kan qad istaqarra muhammadun fi batni ummihi. ẹ̀wọ̀n tọ́lọ̀ ń ṣe bá nàbí. Ànábì ti sọ̀kalẹ̀ sínú ìyá rẹ̀ báyìí. Ànábì ti sọ̀kalẹ̀ sínú ìyá rẹ̀ báyìí. ń bọ̀ wáyé nù. ń bọ̀ nù o. ibùsọ̀ kan tó kù náà nù. ń bọ̀ nù o. bí èsì ti ń bọ̀ yìí yab'athuhu Allahu bis-sayf. bis-sayf. gbogbo tí máa ń jẹ́ pàlàpàlà ń mú ìdábọ̀ yóò clear everything. torí tọ́lọ́run yóò pè wá sí. gbogbo àwọn òòṣà wọn yìí yóò kàsára wọn yóò rún wọn. ẹni tọ́lọ́run ga tó dá ń palẹ̀ mọ́ fún. ṣé làwọn wà ní palẹ̀ mọ́. tàbí wò mọ́ alájọ́ àlùkìyámà. innaka la'ala khuluqin azim. ìwọ ló fi dáa jùlọ tó níwà tó dáa. ẹni bá sì fẹ́ pàdé mi dáadáa àbí kó rójú rere. àbí kó lójú rẹ o.
sallallahu alayhi wa sallam. afọ ìwàsá ẹ wo tọ́lọ̀ sọ nípa ní Muhammad. anabi wa Muhammad ẹni àpọ́nlé. ẹ wo lànà tá nàbí lakalẹ̀ ṣé gbogbo ẹ̀ làwọn tẹ̀lé báyìí. ìtẹ̀lé òun lè á ṣe mọ́lúdì. afọ ìwàsá gbogbo ọ̀rọ̀ tá nàbí sọ kalẹ̀ báyìí ní ẹsẹ̀ báyìí ní ẹsẹ̀ ṣé gbogbo ẹ̀ làwọn yẹn ọmọdé àmọ̀ sí láyé. ká sì ṣe òun lọ náà. afọ ìwàsá àánú tá nàbí jẹba yìí tó wá bẹ́yìn náà yẹn yàlẹ́ mọ́ mi ẹ mọ̀ sànú ara sànú. kódà ntọ́ra wọn sábẹ́ mi náà rú àmọ́ òun bẹ́yìn náà wọ́n mọ̀ sànú. wọ́n mọ̀ sànú ara wọn. èyí ṣe tá a dún wa wọn láyé. muhammadun rasulullah walladhina ma'ahu. àjọkọ̀ ọ̀fẹ́ kí magribi. naam. ọmọbìnrin kan sì dé sàlámù ẹ̀ka lẹ́ ẹ dákun ẹ bí àwọn jọba bá kí magribi ẹ bá ń bẹ̀ wọ́n àní tá a jẹ lálẹ́ yìí àtàwọn ọmọ àtàwọn àwọn rẹ̀ sì ṣe kálukú gbọ́dọ̀ ṣe yàn. ẹnu kọ́fà nínú ẹbí kálukú ni kọ́dà gbogbo àwọn ọmọ ọ̀dọ́ tàjọ ń kírun kálukú sì ń lọ nílò ọmọ wa wọ́n sì ń fún. ẹ wo sọ́nà kò sí bá nẹ́bí Muhammad gbogbo ọjà nẹ́bí wa wí níṣẹ́ wo làwa ń ṣe ẹwà àárín àwa àfa. lópin ìgbà táyé bá sì ń fara balẹ̀ tí nǹkan kan ò sí àánú ní bẹ láyé. ànábì ní kí ẹ má bara yín yẹn di. tí wọn bá ti àánú òde mọ́lúdì ní àmà wí ẹ gbọ́dọ̀ yẹn di ànábì ní ọlọ́wọ́n ọ̀fẹ́ ẹ wá wo ni yóò di ẹ sì fẹ́ràn ara yín dénú tá a wá fẹ́ràn ara wa dénú. tó mo di pa máa fi mú dára lóhùn. wọlé ńkọ́. wọlé ńkọ́ tó kú dáa ní ara wa láyé lónìí nù. ọ̀nà wo láwàá gbà wájú ọlọ́run báyà bí ká tètè yí kíní ìpadà àfàwẹ́ wa sílá. ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀wá tẹ̀lé inú. àdánwò kan sí lòun náà. ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú ọ̀wá tẹ̀lé inú. àwa ń bọwọ́ kárí mi. ń bẹ láàrin àwọn ọlọ́jà. àwa ń dì mọ́ra wa kárí ń mi. bẹ láàrin àwọn olóṣèlú. inú tẹ̀lé inú. ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ inú tẹ̀lé inú. kọ́dà ń bẹnu mọ́sálásí. wọn wá rú dáadáa rúra wọn. ń bẹnu mọ́sálásí. èèbó tó lè bẹ́ẹ̀ lọ́ọ̀ sí lọ́hùn ń bẹ̀ ni. ẹsẹ̀ tẹ̀lẹ́sẹ̀ ni àjọṣe sáfù ni ọ̀ háwó ń bẹ̀. alájọṣe sáfù ni àfẹ́ràn ara wa o. ẹ yà fẹsẹ̀ sí yàn dáadáa ẹni ó fẹ́ fẹsẹ̀ lé kò sówó ó sì jáde. ọwọ́ àdìpọ̀ wọn ti di sáfù wọn wá sọ̀rọ̀ wọn náà ronú ara rẹ fún tó ṣe òun. wọn náà jírí ara rẹ òfin tó ṣe òun. إذا شئت أن تلقى إلهك سالما عليك بأخلاق النبي محمد. ìwà nábì. ìwà nábì ni bàbá fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú kọ́lá làáfíà kọ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ọ̀dọ̀ owó rẹ̀ pẹ̀lú wàtá nípa Muhammad pẹ̀lú wà tó tọ́jú ìwé kalẹ̀ fún wa. má da wàhálà alẹ́ mọ́ ẹlòmíì wàhálà alifitinatunna imatum la'annahu Allahu man ayqazaha. wọ́n ní kò ní dáa fẹ́ bá lọ jí. làánà wọn lò. kò ní yẹ. man ayqazaha ẹlòmíì wà ní gbogbo bí nǹkan bá farabalẹ̀ bí nǹkan sì tún dà ló wọn ma wá. sẹ́ẹ̀ mọ̀ pẹ́lú mi nù ayé ayédè lónìí nìyí lẹ́ni pé mo fẹ́ hàn yóò kàn sí wọ ayé yóò sì ju ọ̀rọ̀ kan sáyé ju à àdéhùn fẹ́ hàn tó bá fẹ́ ní followers fẹ́ trend. ọba ti hàn wọn a sì máa náwó gé. wọ́n ti ẹ̀ mú náà ni náwó gan kò parí. wọ́n máa múru wọn ni wọ́n máa mú lọ correctional center àwọn lọ bí ọdún mẹ́wàá bẹ́ẹ̀ mẹ́wàá kọ́ mọ́ jáde àwọn lọ kọ́ rẹ tiẹ̀ bẹ́ẹ̀. wọ́n kọ́ rẹ tiẹ̀ bẹ́ẹ̀. bóyá tiẹ̀ kọ́sọ ohun bẹ́ẹ̀ kó hun sọ. kámítà ni ó sì kọ́ lọ́rọ̀ ọkọ bẹ́ẹ̀. abọ́ ìwà sáà ọlọ́wọ́ mọ́sà wọlé arúgbó oṣù táwa yìí tàbí ànábì nù ẹ̀. gbogbo orí àwọn èèyàn ọlọ́mọdé ọ̀dà òru. àkí bàbá wa justice ọlọ́run tó yìn. bàbá dáadáa. bàbá dáadáa àkí pẹ́ kú oṣù mọ́lẹ̀ jà. ọlọ́run jẹ́ àrí yín pẹ́ o sàdékùn dáadáa fún mi. àárí yín pẹ́ kẹ́kọ̀ọ́ sí ni. bàbá wa sàràbà jára. ẹ máa bẹ pẹ̀lú ẹ máa àlàáfíà. pẹ́ pẹ̀lú àlàáfíà ọlọ́run. bàbá wa sẹ́ríkì mọ̀lámí. bàbá wa sẹ́ríkì mọ̀lámí. ẹ máa bẹ dáadáa. ọlọ́ àfa yín wájú ọlọ́wọ́ ọlọ́ àlàájì àgbà ọlọ́ àfa àgbà ẹ máa pẹ́ dáadáa. àlékún àlàáfíà ara bàbá wa sẹ́ríkì mọ̀lámí ọlọ́jọ́ ọmọdé. bàbá wa dáadáa nù. bàbá wa alájà àgbà tòní bàbá mọ̀sígbà tòní alhaj asheikh mustapha muhammad kamaluddin habibullah musa aladabi. kókó ọlọ́run ò ní kú lára yín. kókó ọlọ́run ò ní kú lára ẹ máa wà pẹ̀lú yín. ọlá kuranu làásìm gbogbo gbà àlékún àlàáfíà tẹsẹ̀ àlékún àlàáfíà tapá àlékún àlàáfíà tọrọ àlékún àlàáfíà tọpọlọ àlékún àlàáfíà tìgbọrọ àlékún àlàáfíà tìrínà gbogbo erékeré ara yín àlékún àlàáfíà ọmọ sọ̀kalẹ̀ sí gbogbo. ọlọ́run wọlé abẹ́ tọrọ fún àníyàn wa sínú ilé náà pé kọ́ máa dá ní àbẹ́kọ́ dàrú dákùnjẹ́ tiwọn náà máa dá sí. ọlọ́mọta jẹ́ tiwọn náà máa dá sí. kuranu làásìm àti gbogbo àwọn ọmọ ìyá wa tó fẹ́ bẹ́ẹ̀ náà. ọlọ́run sábà ṣe dáadáa fún wọn. bàbá wa ìmáàmù abáyọ̀ náà tó lọ dọ́jú ọlọ́run sábà kẹ́ wọn.
kódà òní wọ́n sì fi dáwọ́ wọn. Ọlọ́run bá báyọ̀ ní sábà kẹwọn bá sànú àwa náà. bàbá wa náà ní Ajíkòbí Ọlọ́run bá kẹ́ wọn Halifa àfọwọ́ba bẹ́ẹ̀ ní sábà yọnu sí wọn bá sànú wọn. àwọn tó rí bẹ́ẹ̀ náà Ọlọ́run sábà kẹ́ wọn Ọlọ́run sànú àwa náà. gbogbo àwọn òkú tó ti lọ kọ́lẹ̀ ní káàmà bẹ́ẹ̀ ní gbogbo mùsùlùmí ni kẹ́ wọn. ìkẹyà dọ́là tó gbé àbòyìnyẹ lọ́pọ̀lọpọ̀ Olúwa ìkẹyà dọ́là tó pé o àbòyìnyẹ lọ́pọ̀lọpọ̀ kọ̀rọ̀ bá búra yín mi o oníwọ̀n ti àgbáyé àbá mi dáadáa. ìkẹyà dọ́là tó pé o ọlọ́mọ akẹ́ wọn kọ́dà sí kò bójú gbà níbi iná yóò tún máa rántí wọn sí. àbájágbàdà bá lọ́wọ́ wọn tán kọjá wa náà ṣe jágbàjágbà àbárèdèrèdè lọ́wọ́ wọn kọjá wa náà ṣe rèdèrèdè. sọláàtù rọ́bì wàsálàmù ọlọ́run sọláàtù rọ́bì wàsálàmù aláàbínà aláyíyàgbánu. sọláàtù rọ́bì wàsálàmù. ọlọ́ba kẹ́ bàbá wa láyé àgbà. àmín. ọlọ́ba wa kẹ́ bàbá wa láyé àgbà. àmín. aláàbínà aláyíyàgbá. bàbá aláyé àgbà wọn ò ní gangan ẹ wọ yàrá lọ bá wọn náà ni ẹ wọ gbogbo wọn wà lẹ́lọ́ wọ bẹ̀ bá wọn wọn ò ní yàrá ìwọ̀. wọn ò ní yàrá ìwọ̀. ẹni wọ́n dúró tàná. bàbá jáwé yẹn kọ̀ọ̀kan àwọn ọmọ kéwù náà kò sí yàrá ìwọ̀. mẹkáníìkì wa yọ wọlé wá bá wa nínú ìwà bẹ́ẹ̀ni. ìwáyà wa yọ wọ bí à ń sè. sọ ma pé ń wo fún ọ pé ọmọ ti ìwọlé ọmọ àgàn fa. nírú yìí nígbà tá a bá lọ́wọ́ wọn. ẹni kéwù yọ máa tẹ̀lé ńtọ́ bá ké. abáwẹ̀ wàsílám alẹ́ ní kéwù tí ọba tẹ̀lé ńtọ́ bá ké. wọ́n padà mú un ni. ẹni kéwù tí ọba tẹ̀lé ńtọ́ bá ké. kéwù ṣètánì ní kò ní tọ̀nà ní. ẹni kéwù tí ọba tẹ̀lé ńtọ́ bá ké. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.